So gbogbo yín tẹ́ rí mo rí gbogbo yín tẹ́ wọ́n lè béèrè update. That's the update. Nothing is going to happen. If anything happened to Muyideen, many people wọ́n máa kọ́wọ́ sẹ́yìn rojọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kò dẹ̀ ní dúró lórí ibẹ̀ yẹn. Mi ní sọ yòókù fún yín. N tó máa ṣẹlẹ̀. Rẹ́rẹ́ máa run gẹ́gẹ́ bó ṣe sọ. Wàláì. Tí nǹkan kan bá ṣe Muyideen, wàláì rẹ́rẹ́ máa run. Mo máa ti ọwọ́ bọ̀ débi pé ibi tí anybody will expect it. Bẹ́ẹ̀ ni mo sọ. Because ẹ wá tọ̀nù báàkì àwọn èèyàn sí Muyideen kó má bàa rá láàánú, kó má bàa ró lórí. That was what you did. By recording him. By recording him and bringing his voice note. Don't throw off only come from 5 million. He was not the one asking for 5 million. You are the one that offered him 5 million naira. You offered him 5 million naira. He was not the one that asked for 5 million naira. You asked him. You offered him 5 million naira. You offered him 5 million naira. That you give him 5 million naira. Kó gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ kó wá sọ pé n tó ń rí kò rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ń sì tẹ́ fi fọlọ́pàá threatening ẹ̀ wípé nígbà tó dé ẹ̀kọ́ tó lóhùn tí ò ṣe bẹ́ẹ̀ lẹ́tí wọ́n ní mọ́lọ́pàá wípé kó jáde wá kó wá sọ pé òun ò rí tó ń rí irọ́ lòun pa ìyẹn dẹ̀ ní láíláí ó ní tí nǹkan mi bá wà lẹ́yìn petition òun máa kọ́ if there is anything tó ju petition lọ tóun lè kọ́ òun máa kọ́ ẹ bèrè lọ́wọ́ Bùkún bóyá kò sọ bẹ́ẹ̀ fún tí nǹkan mi bá tún wà lẹ́yìn petition yàtọ̀ sí petition tóun kọ́ òun máa kọ́ pé ṣé nǹkan ṣe ẹ́ ni kí ló ń bá mi sọ ṣé nǹkan ṣe ẹ́ ni that was what he said but many of you èmi àti yín tó yẹ pé alátàràgó là ń bá kiri àwa máa rí èèyàn kan tí wọ́n fìyà jẹ ẹ wà nílé dìde fún ẹ wo ìyá Mohbad ò lè jà fún Mohbad bàbá Mohbad tó ń ṣe pátápátápátá tó ń ṣe kiri ẹ wo gbogbo story wọn ẹ wo ohun tó ṣẹlẹ̀ ṣé ẹ wo Bukky Jesse lánàá ẹ wo ohun tí ìyá Mohbad tó ń jáde lẹ́nu ìyá Mohbad ìbá ṣe ń intimidate ara wa nìyẹn who is going to be the next victim that is my problem ta ni next victim tó bá tún kẹlòmíì kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe sí how do we support the family nígbà tẹ́ bá ti gbógun ti àwọn tó ti ṣẹlẹ̀ tẹ́ ti gba owó wọ́n ní gbogbo àwọn ọlọ́pàá tó yẹ kẹ́ rí níbi tó yẹ kẹ́ ti rí justice ẹ wò gbogbo àwọn no support àwọn criminals tí wọ́n ń da ìlú rú seriously ẹ wá ní Nàìjíríà máa dá ṣe rí ibi tẹ́ ti máa mú àwọn tó ń sin Ọlọ́run ní tòótọ́ onírú ọ̀rọ̀ ọ̀rú ọmọ Muyideen yẹn láwọn tí wọ́n ní ìbẹ̀rù it only takes ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run láti understand the Muyideen ẹni tó ní bẹ̀rù Ọlọ́run láti understand nǹkan tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti Àgbàlá many of you dẹ̀ mọ̀ but ìkà wà nínú yín ìkà ni most of you guys ìkà ni most of you guys to be honest with you because èmi ò rí ibi tí èèyàn ti ń wà tó ń sọ fún yín wípé nǹkan báyìí ló ń ṣe òun tẹ́yìn sọ pé rọ́ ló ń pa tó dẹ̀ mọ̀ pé òun mọ̀ pé in tóun máa lose ó ní a lot láti lose somebody that have a lot to lose but nítorí pé ẹ̀yin ẹ̀ ń protect èèyàn kan àbí èèyàn kan ti wá ń rọ́jọ fún yín and you believe that person is lying kí ló fẹ́ gain nínú irọ́ tó bá pa tó bá yẹ pé ń parọ́ ni ẹ jókòó kẹ́ wò pé kí ni ọmọkùnrin fẹ́ gain he have a lot to lose kó tó di kó jáde kó tó sọ àdúrà ọ̀rọ̀ tó sọ yẹn he have a lot to lose the only thing he was asking for was his freedom he got it but wọ́n sì ń lé torí pé wọ́n fẹ́ gba freedom yẹn lọ́wọ́ ẹ̀ mo sọ fún yín o they just want to silence Muyideen kó má lè sọ̀rọ̀ mọ́ wọ́n fẹ́ gba ohùn lẹ́nu Muyideen wọ́n fẹ́ gba ohùn lẹ́nu Muyideen èní ni Wednesday o last week Tuesday ni wọ́n ní tó bá di Tuesday mi ti gùn lánàá o èní ni Wednesday o èmi bá yín kà o kò dẹ̀ tí sí nǹkan kan tó ṣẹlẹ̀
torí ẹ̀yin lẹ pé tó bá dijọ́ Wednesday Tuesday tí kinní kò bá ṣẹlẹ̀ kinní kan ló máa ṣẹlẹ̀. Mo sọ fún yín pé arọ tó ń dáràn lọ́rọ̀ yín ọrùn ẹlẹ́sẹ̀ kan ló ń dá sí àbọ̀ lọ́rùsùn lọ́rọ̀ ọrọ̀ ẹlẹ́sìn méjì òun ló ń dá sí. Arọ yín tó ń dáràn wàláì ọrùn Démọ́lá lẹ̀ ń dá sí. Sìtí àlùkùrẹ́yàn wàláì. Ẹ má jẹ́ ń jà yín tán. Mo sọ pé èyí mọ̀gánà yẹn mo ti tó ló máa kó bá Àgbàlá. Mo sọ fún yín. Ṣé àpé mi sọ pé mò ń dí àwọn. Mo ní I dare you láti arrest Muyideen. Ṣé kò yẹ kán ti mú ni? Ṣé wọ́n mọ̀ bí tí ebó ti mọ̀ bí tí Muyideen wà? Ṣé kò sí yẹ kán tọrọ fọlọ́pàá gbé Muyideen? They play. Many of you ẹ ti gba ẹ̀ṣẹ̀ lórí pé wọ́n wá parọ́ fún yín lórí ọ̀rọ̀ Muyideen. Wàláì ọ̀pọ̀lọpọ̀ yín ti dá ẹ̀ṣẹ̀ gidi gan. Tó jẹ́ pé kò dẹ̀ sí tàbí ṣùgbọ́n kò sí lẹ́yìn kẹ́ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Bí ó ṣe ní dáhùn lórí àwọn ọmọ yín mi tí mọ̀ o. Ìwọ tó bá take part nínú pé o fẹ́ bà ti Muyideen jẹ́. Wàláì. Because nǹkan tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Mo sọ fún yín pé ó deep gan. Ọ̀rọ̀ yẹn deep. Nítorí pé ẹ fẹ́ fọyàn kan mọ́ ẹyọ kankan rin ẹ gbé bleach ẹ gbé ipo lọ́wọ́. Ẹ wá gbá sídìí lọ́wọ́ pé anybody tó bá ní kẹ́ ẹ má fọ́ mọ́ ẹ máa dá sídìí lórí. Ṣé bó ṣe ń ṣe nìyẹn ni? Ẹni ẹlẹ́ni tó kàn yẹ kó wá apology lásán ló yẹ kó ṣe. Ó mọ̀ pé òun ṣẹ̀. Ẹni tẹ́ ń defend mọ̀ pé òun ṣẹ̀. Ó dẹ̀ mọ̀ lọ́ọ̀yà ẹ ti sọ fún implication nǹkan tó ṣe. Àwọn nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ jáde wá. But you people are coming out láti wá defend ẹ̀. Bẹ́ẹ̀ ṣe nìyẹn. Kò sí yẹn kankan tó rí justice in Nigeria. Kò sí. Look at you now. Ẹ ti dìde, many of you ti dìde nsìn. Ẹ ti dìde mọ́ very dark man. Ní ọ̀rọ̀ tó jẹ́ pé ó wà glaring. Very dark man ló record wa o. Wọ́n gbé recording wa fún ni. What's this? And you people, instead kó jẹ́ pé everybody, all of us will come together láti save country wa lọ́wọ́ àwọn wèrè àwọn olórí burúkú. Ẹ ń pàtẹ́wọ́ jókòó síbẹ̀. Like Ṣọlá, ṣẹ́yìn lẹ ń bọ́ mi ni. Èló ló ti fún mi, ńjọ́ mo ti ń ṣe show èló ni star rẹ tó fún mi. Mo tọrọ owó lọ́wọ́ rẹ, mo pin account number. Lórí pé mo ń rí òótọ́, mo wá ń sọ, like Ṣọlá, ìwọ ló ní ṣòro, wàláì, ìwọ ló ní ṣòro. You will not see me on your platform. I don't jump around. Only platform àwọn tí mo máa ń lọ, àwọn tèmi, I go there, tí má dẹ̀ ti comment, 1 or 2 comments, tí má ti dúró 2-3 minutes, tí má ti wò pé kíní, mo pira nìyẹn. I'm too busy for your nonsense. Òun like Ṣọlá, kíni tèmi àti ẹ, mo mọ̀ yẹ́ rí ni. I don't know you. Oh, ní láti like me. You are not my family. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ma stage show fún yín tó bá jáde wá tó ní kankan ṣe ẹ́ tó jẹ́ pé lórí ọ̀rọ̀ tí mo sọ yìí tí o against ẹ tó bá wá padà wá ṣẹlẹ̀ sí ẹ lọ́la tí wọ́n wá ń wá justice máa fi ẹ ṣe máa ṣe show fún ẹ. Máa wà lára àwọn tó máa tako ẹ. Bẹ́ẹ̀ ni. Mi ò mọ Muyideen rí. Mi ò mọ Bùkún rí. Mi ò dẹ̀ mọ Àgbàlá rí. Bọ̀ tí tẹ́ bá rí nǹkan tó ṣẹlẹ̀ ẹ dúró ẹ wá fẹ́ já èèyàn kúrò lẹ́yìn èèyàn kan nítorí pé ẹ fẹ́ defend èèyàn kan ẹ wá dúró yí pé kíní ẹ wá ń lọ, you are now going for each and every one by dragging them. You want to drag their family. Ṣé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni? Òun blog òun support èèyàn kan èmi support ẹlòmíì èyí tí wọ́n rí mo rí pé irọ́ wà nù nǹkan tó ń sọ náà. Èmi dẹ̀ rí yóò tó wà ń bì. There's 2 sides to a coin. Does that make me, should that make, you're going to make me as your enemy? Think about your people, you're sick. Because I gbádùn lè máa mú yàn ronú bẹ́ẹ̀ yẹn. Mi ò mọ̀ rí, òun side èèyàn kan, òun side irọ́ wà ń bí ọ̀rọ̀ yìí. Ẹ wo ọ̀rọ̀ lẹ́tà. Mo sọ fún yín pé jungle justice tó fẹ́ fi lẹ́tà yẹn ṣe, Muyideen ò gba lẹ́tà.
bẹ́ẹ̀ ni ò dẹ̀ sáìn fún lẹ́tà wọn ò mú lẹ́tà dọ́dọ̀ Muyideen. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.